àti bà ẹ̀sìn jẹ́ pàápàá jùlọ most of àwọn àfáà wa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ this time around, and I said it, mo ní gbogbo ìrìn àjò tẹ́ ẹ̀rìn yẹn tínú àwọn kan dùn, mo ní ohun tó bàjẹ́ ẹkún ọ̀la ni fún àwọn ọmọ tó bá padà wà nínú ẹ̀sìn. Ó ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣẹ̀ṣẹ̀ ṣe ó ṣẹ̀ṣẹ̀ ṣe àní ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ àní ẹ má ṣẹbọ mọ́ kí ni tiẹ̀ pẹ̀lú ẹlẹ́bọ? What is your business with ẹlẹ́bọ? Tó bá sọ wọ́n pé ẹ má ṣẹbọ mọ́ o, ẹ kúrò nínú ẹbọ o, ẹ kúrò nínú ẹbọ o, ẹ ṣe báyìí o, simple as ABC, wọ́n ti sọ nìyẹn. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àwọn ẹbí tí ní kẹ́nìbọ̀dì má bẹ̀bẹ̀ fún wọn, màá wá ṣàlàyé nǹkan kan fún yín. Àti Ànábì Muhammad àti Jésù Kristi àti gbogbo àwọn sàábé tó ti wá tó ti lọ àti gbogbo àwọn apọ́stù tó ti wá tó ti lọ, gbogbo àwọn ikọ̀ Ọlọ́run pátá tó ti wá tó ti lọ, kò sí kankan nínú wọn tó fi ìfilélẹ̀ ìbànújẹ́ tí gbogbo wa ń bá kiri lónìí. Argument lórí ẹ̀sìn now, even nínú Christianity kò sí ṣàṣà ní Bible study, ṣàṣà ní gbá, ṣàṣà ní àwo, ṣàṣà ní kìnnìkan, everybody oníkálukú wá ń ṣe wọ́nranwọ̀nran. Bẹ́ẹ̀ni ìbá ṣe revival tó bá di pé ọmọ ìjọ òun wà church wọn wà ń bí, church wọn wà ń bí tẹ́lẹ̀ ń ṣe revival, torí pé church yẹn ń ṣe revival, òun náà dẹ̀ lọ gbé revival pàpàdodo kalẹ̀ tọ́lọ́run ọ̀rọ̀. Likewise nínú mùsùlùmí náà tẹ́lẹ̀ ìbá wàásù kàkà kíyẹn náà wàásù tiẹ̀ padà, òun àmì ṣe wá gbé wàásù àpàpàdodo padà. Argument ta ló dàgbà jù nínú Muhammad àti Jésù Kristi? Ẹjọ́ ṣé ìyẹn kí ni ṣé wọ́n ní kí ẹ wá bá wọn du ọjọ́ orí láyé ni? Because I have to tell you people the truth tonight. Ìyá tó bí mi lọ́mọ, ọjọ́ tí wọ́n bí òun fúnra ò mọ́mọ́. Ó kàn mọ̀ pé ní oṣù kẹfà àwa fúnra wa la fún ní ọjọ́ nínú oṣù kẹfà. So láàrin Jésù Kristi àti Muhammad kò sí fún àwa láti máa béèrè àti láti máa ja ìjà wípé ta ni ọ̀dá nínú àwọn méjèèjì. Because I could remember program kan tí mo wò tó ń gbé jáde pé ó kọ Muhammad wáyé síwájú Jésù, àwọn kan ní mú Jésù wáyé. Kí ni problem wa pẹ̀lú ìwáyé àwọn méjèèjì? Iṣẹ́ tí àwọn méjèèjì wá ṣe náà ní ká tẹ̀lé. Now eléyìí máa jáde Kristẹni àtakò eléyìí á jáde Mùsùlùmí àtakò eléyìí. Báwo ni wọ́n ṣe ní kí wọ́n sọ ọ̀rọ̀ náà? Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé, àwọn tí wọ́n gba ẹ̀sìn, tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, wọ́n gba ẹ̀sìn yẹn pẹ̀lú ìfẹ́, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní spread ẹ̀sìn yẹn pẹ̀lú ìfẹ́, kì í ṣe pẹ̀lú jàgídíjàgan. Ẹ lọ sí gbogbo orí social media, you will see many apostles, many bishops, àwọn táwọn ń pè ní bàbá, wọ́n máa fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. Èmi wá wò pé ṣé wàásù ti tọ́ ni, ṣé ká jókòó ru ọpọlọ, ṣé kò sí làákàyè ni? Can't you speak on a free way tó ò ní tabá ẹnikẹ́ni tí wọ́n lè máa gbọ́ ohun tó ń sọ? Sorry, tí wọ́n lè máa gbọ́ ohun tí wọ́n ń sọ. Now àwọn kan jáde wọ́n ní Muhammad kọ́kọ́ ṣíwájú Jésù wa, wọ́n ní Jésù ṣíwájú Muhammad wa, no problem. Yálà mo mọ Bíbélì o, o mọ Kùránì o, àbí ẹmẹ tó kọ́kọ́ dé nínú ìṣẹ̀ṣe o, kò kàn yín kẹ́ ẹ máa bá Ọ̀rúnmìlà àti Odùduwà kẹjọ máa du ọjọ́ orí àti Ọ̀rànmíyàn, it's none of your business. Kẹ́ ẹ máa bá Jésù Kristi àti Muhammad du ọjọ́ orí, kò kàn yín. Nínú message tí àwọn èèyàn send, many people send message and some people said ẹ̀yin ṣe bẹ́ẹ̀ sọ pé bóyá pé igbá kan àwọn kan, ẹ̀yin tẹ́ ń ṣọdún òrìṣà Christmas tẹ́ ń ṣe igbá kan àwọn kan. Do you know, mo wá rẹ́rìn títí pé èmi láì jẹ́ pé gbogbo yín ṣe Christmas ti yín ní December, ṣe bọ́jọ́ ìbí Kristi ni, mo lè ṣe tèmi ní March, mo lè ṣe ọjọ́ ìbí tèmi, mo lè ṣe ní April, ọjọ́ ìbí Kristi, ọjọ́ ìbí Kristi tèmi o May ni mo fẹ́ máa ṣe. It's none of your business. Ṣé bólúwa tí mo tẹ̀lé ní ẹni tí mò ń sin ni, mo lè fún lọ́jọ́ orí tó bá wù mí. So nígbà tí ènìyàn bá wá ń sọ wípé ẹ wá fi Christmas ń condemn, nígbà tí èèyàn jẹ́ Mùsùlùmí, kí ló kọ àfà pẹ̀lú pé ó gbé Bíbélì àti Kùránì sẹ́gbẹ̀ẹ́ ara wọn? Because the origin of this problem is you people, and tàbí dem try láti sọ pé ẹ̀yin ni àwọn alákatakítí kan máa yí orí wa sódì báyìí ni. Then for how long we Yoruba will continue like this? Ẹ jẹ́ ẹ bá mi share program yẹn, ẹ pa àwọn bàbá yẹn, ẹ pa wọ́n tì. Ìwọ ẹni tó Mùsùlùmí mú ẹ̀sìn ẹ, gbé Kùránì yẹn,
ẹ sọ bí wọ́n ṣe ń ṣàlùwàlá, bí wọ́n ṣe ń kírun, bí wọ́n ṣe ń ka àwọn àyà lọ́jọ́ ìpọ́njú, lọ́jọ́ tí ìjọba ṣá àwọn ọmọ yín ní tí wọ́n lè kà, lọ́jọ́ tí wọ́n bá dojú ìbọn kan wọ́n ní tí wọ́n lè kà, lọ́jọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ ní tí wọ́n lè kà, lọ́jọ́ tí ìdààmú bá dé ohun tí wọ́n lè kà. Ẹ sọ fún ojú ọ̀nà àti lọ sọ́run kí ló kọ mùsùlùmí tí ìbá yẹ pé wàhálà ní ọ̀pọ̀lọpọ̀ yín wá á dẹ̀ ń sọ́nà. You people think we don't know what we are doing. What is your business? Lórí pé okay ẹgbẹ́ Kùránì báyìí, ẹgbẹ́ bẹ́ẹ̀lì báyìí, and some people even ẹnìkan ti sọ́ni tó sọ pé rubbish ni pé bíbélì sàkámà jẹ́ rubbish ni. Nígbà tó dẹ̀ ti mọ̀ pé rubbish ni, tọ́lọ́run ò dẹ̀ ti jẹ́ kó bọ́ sójú ọ̀nà rubbish yẹn, why then condemning it? Àwọn kan náà wà nínú bíbélì wọ́n ní Kùránì rubbish ni, why condemning Muslim? Now ọmọ ta ni Ọlọ́run tẹ́ ń sọ yìí láàrin èmi àti yín, ta ni ọ̀gá ẹ̀, ta ló ṣe freedom fún? Problem tí ọmọ yìí ní, ẹ̀dá ẹlẹ́sìn àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ká mọ̀ wípé wọ́n ń fi àwọn bàbá ṣe ẹ̀sìn mùsùlùmí ni. No, ẹni tó dẹ̀ bẹ̀rẹ̀ kínní yìí at the end of the day ibi tó padà já sí fóun náà ni pé wọ́n padà ń ṣe kínní o, ẹ padà ń bá ya fọ́tò, ẹ padà ń bá bó ṣe bà yín lórúkọ jẹ́ tó, ẹ padà ń bá ya fọ́tò ẹ rán ní sẹ́ẹ̀lì ẹyọ kan báyìí. Ṣé ẹ mọ̀ wípé tí ọmọ bá ti pe bàbá ẹ̀, mo wá sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú ọkàn mi ni because gbogbo message àti gbogbo kíní into tí àwa dùn mí jù ni pé tẹ bá wo orí message ni, should I tell you the truth? Tẹ bá wo orí message ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ máa bá ń bẹ̀, àwọn obìnrin ìní àkàn já wá, ìní àkàn já wá, ẹ tún rí níwájú orúkọ ẹlòmíì alájà á dẹ̀ bú ebú lọ síbẹ̀ láì mọ̀. She doesn't know the beginning, there is something we call etymology, the root of the matter. Kò mọ root of the matter, kò mọ bí táwọn sọ̀rọ̀ lọ́kọ̀ sọ torí pé a ti mẹ́nu báyẹn. And this person tí máa ń ka àwọn èèyàn, they are my top fan o. Àwọn tó jẹ́ top fan, I will not ní sọ̀rọ̀ sí nípa but mo rí pé òye yín. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn kan, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ pé kíní mo fẹ́ sọ, ẹ bẹ̀rẹ̀ sí ní fún mi ní top up, ẹ fún mi ní top up. Should I tell you the truth? Kì í ṣe gbogbo ìgbàlẹ̀ lè máa fún mi ní top up lórí page o. Ìgbà mi máa sọ nǹkan mi tó bá gbà pé kí wọ́n follow mi wẹ́ẹ́ tẹ́ pé tí mo sọ yẹn tẹ́ ẹ̀ believe pé mo lè sọ mí tó gbádùn then nígbà tí n bá ti ń sọ nǹkan tí ẹ like bóyá kò follow mi. But tí ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ jókòó, kíní kan wà Yorùbá, mo like owó Yorùbá, wọ́n ní Ọlọ́run má jẹ́ ká jẹ́ adọ́run mòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa máa dé ọ̀run, a dẹ̀ máa rí wípé bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn kọ́ la ṣe ń ṣe yìí. Báwo ni mo ṣe gba ẹ̀sìn tí màá sọ pé bàbá mi ò ṣe bàbá mi mọ́ torí pé ó jẹ́ mùsùlùmí? Báwo ni mo ṣe máa sọ pé mo jẹ́ wòlíì tí màá máa kọ ẹ̀yìn tí màá máa kórìíra gbogbo àwọn àbúrò mi tó jẹ́ hijab sister? I have a lot of hijab sister in my family. I have a lot of hijab sister. Gbogbo àwọn àbúrò mi ṣùládé, gbogbo àwọn àbúrò mi, àwọn tó bá máa wà àbúrò mi bá mi táàgì wọn tó bá wà lórí péjì yìí sìn. Because I can ìfẹ́ dárúkọ àwọn kan tí wà ní ìsìn tó pọ̀ ẹ táàgì Asis, ẹ táàgì Toyib, ẹ táàgì kí ló ti ń porúkọ Àlàbá, ẹ bá mi táàgì Ṣàkọ́. All of them they are àwọn ẹbí mi mẹ́ta ló lọ sí hajj lọ́dún yìí. Mo dẹ̀ lọ bá wọn ṣe àbọ̀dé Mẹ́kà. Kò sí ní tó kàn mí pẹ̀lú pé mò ń gbé bíbélì, ṣé bí bíbélì tí mo gbé ṣe báwọn mi ni? Ìwọ ṣọ́ ọ̀run tiẹ̀ má sọ pé kí n gba bíbélì kọ ẹbí mi. Ṣáàrí gbogbo ẹni tó bá jẹ́ Kristẹni, if you because of pé you accept Christ and you go against all your family, you are a bastard, you are Yoruba, a bastard of Yoruba. Nínú indigene, nínú àwọn bastard tó wà nínú indigene, you are one of them. How can you tell me pé báwo ló ṣe fẹ́? I don't just understand. Mo wá ń sọ fún yín pé ìfẹ́ ni ká fi bára wa lò. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́ ń sọ yìí, in fact kẹ́ ẹ padà fílẹ̀ lónìí, ẹ̀tẹ́ ti dé, kò sí yìí ń bẹ̀ mọ́. Because ọwọ́ ìjọba dẹ̀ ló wà, ìjọba dẹ̀ lágbára jù wá lọ. Ohun tó dẹ̀ tí mo tó ti dánwó ìjọba yẹn kò sí nǹkan ṣe sí mọ́. But tó bá yẹ pé ní tòótọ́ ni ọkàn wa wà ń bẹ̀ pé ọmọkùnrin yìí ń kọ́ òun wà bá a ṣe ń sọ jáde lẹ́nu, kò yẹ kó sọ pé wọ́n tún fẹ́ gbé padà sí prison kí gbogbo èèyàn máa wó gé bí ìpèsè ní léyà ọdún léyà míì tuntun ti dé. Ìyẹn là ń sọ fún yín tínú bí yín bí ìgbà tó jẹ́ pé ìyẹn ń ṣe gbá bí ìgbà tó jẹ́ pé kinní kan ṣe wọ́n fẹ́ gbò tọrọ. Gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ síyàn tọ́rọ̀ yẹn bá ti ń dùn tó ń da gbogbo orí ẹ̀rọ ẹni bí lẹ́ni ẹ̀.
ẹ wo bàbá wa tí wọ́n bú yìí, bàbá òkúta gidi, ẹ lọ bàbá, ẹ rí pé bàbá yẹn ò ní sọ̀rọ̀, ẹ lọ dé fídíò ọ̀rọ̀ bàbá yẹn kan wá tí bàbá yẹn ti sì sọrí, kò sí. Ẹ lọ dé fídíò bàbá yẹn kan wá níbi tí bàbá yẹn ti sọ̀rọ̀, kò sí. Nítòótọ́ wọ́n lè jọ jẹ́ muslim, but tẹ́ ẹ bá wo bàbá yẹn dáadáa, ẹ rí wípé tó bá jọ wà ní kọ́tà akọ̀jókòó tiẹ̀, akọ̀ máa wò ṣá, ibi tó bá ti bàbá yẹn sí ni bàbá yẹn ń tì sí, ẹ mọ̀ bíi pé kọ́ mọ́ máa jà fún yàn sọ́nà, pé bàbá ò ní option, aṣáko máa wò wọ́n, a máa wò wọ́n ṣóṣóṣó, a máa wò wọ́n ṣóṣóṣó, but that man, bóyá ṣe yìí kìíní, bóyá kàlífà, bóyá ṣe wù ní o, bàbá òkúta gidi yẹn, very cool man. Ẹ̀yin tẹ́ wọ́n ń jà kó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 , ẹ dárúkọ ẹbí yín ká gbọ́. Ẹ dárúkọ ẹbí yín ká gbọ́ náà. Ìrìn àjò tó wà lẹ́sìn ìfẹ́, ẹ jẹ́ ká jọ fìfẹ́ gbà pọ̀. Bẹ́ẹ̀ gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n ti ń pè Kùránì, tẹ́ fi máa wéra wọn. Ní Jésù lọ jí àgbàdo alágbàdo, ó lọ jalè. Báwo Kìrìsìtẹ́nì náà bá máa sọ, wọ́n ní inú ẹ̀yìn Muhammed, ó gba ìyàwó ọmọ ọ̀dọ́ ẹ̀, ó gba kìnìkan. Kí n ti yín pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbọ́dọ̀ túkọ̀ rẹ̀ èmi àti yín ni tá a sọ pé à ń ṣẹ̀sìn yìí, wọ́n gbọ́dọ̀ túkọ̀ rẹ̀ wa kí ọmọ náà má padà kọ́lẹ̀ lọ́jọ́ iwájú wípé ibi tí olúkúlùkù ṣe lélẹ̀. Èèyàn ni wọ́n náà wọn ò kí ń ṣe spirit, wọ́n lè kọsẹ̀, a dẹ̀ ti fiṣẹ́ rán wọn nìyẹn, a ti fiṣẹ́ rán wọn. Ṣé wọ́n rú ẹ̀ṣẹ́ kó wọ́n máa bá wọn dún èjì láyé? Bàbá dey calculate, the calculator, orí tí yóò calculate bí gbogbo nǹkan ṣe máa darí Nàìjíríà, calculator tẹ́ ń calculate pé ta ló kọ́kọ́ dé nínú Muhammed àti Jésù. Calculation tẹ́ ń calculate ni wípé Bíbélì sọ̀rọ̀ kan bì kan kò dáa, calculation ti yín ni pé Jésù wọnú oko lóko, ó lọ jí àgbàdo ká. Ẹ kí n ti yín, báwo ni Jésù wọnú oko lóko lọ jí àgbàdo? Kí ló fi kọ́ Kùránì tá a gbé? Muhammed ó gba ìyàwó ọmọọṣẹ́, kí ló fi kọ́ àwa? Kí n ti wá, kí ló kọ́ wá pẹ̀lú Muhammed? Òjíṣẹ́ làwọn méjèèjì. Òjíṣẹ́ làwọn méjèèjì, àwọn ṣe ràbà ráhùn. What is my business with age? Ó dáa, gbogbo ẹni tí mo bá jùlọ, in fact èmi declare lẹ́nu pé ọmọ 15 years bọ̀dá mi ó jù mí lọ, àǹtí mi láti ẹni lọ́mọ 15 years ó jù mí lọ. Tó bá jẹ́ pé ọjọ́ orí ni problem yín o, táìpẹ́ ẹni tó kọ́kọ́ dé nínú Muhammed àti Jésù ni problem yín o. Ó ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣẹ̀ṣẹ̀ ṣe ó ṣẹ̀ṣẹ̀ ṣe, àní ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́, àní ẹ má ṣẹbọ mọ́, kí ni tiẹ̀ pẹ̀lú ẹlẹ́bọ? What is your business with ẹlẹ́bọ? Tó bá sọ wọ́n pé ẹ má ṣẹbọ mọ́ o, ẹ kúrò nínú ẹbọ o, ẹ kúrò nínú ẹbọ o, ẹ ṣe báyìí o, simple as ABC, wọ́n ti sọ nìyẹn. Kì wá ń ṣe pé ẹ̀yẹn kẹ́ wá máa dárúkọ wọ́n, kẹ́ wá máa dárúkọ, kẹ́ wá máa tọ́ka, kẹ́ wá máa nàka ìbànújẹ́ sí wọn. Ọjọ́ tí wọ́n sọ aṣọ eégún bírí, kò sí oníṣẹ̀ṣe tó lọ tó sọ wípé wọ́n lọ kò sí oníṣẹ̀ṣe tó jáde tó sọ pé wọ́n sun kíní àṣírí agbára tiwọn o. Wọ́n ti sun Kùránì yẹn. Ṣé bẹ́ni tó ní aṣọ eégún ló gbé nǹkan ẹ̀ jáde pé kí wọ́n dáná sun? Kò sí nǹkan tó kàn. Aṣọ eégún ilé bàbá tiẹ̀ lọ́jọ́, wọ́n ò jó ti bàbá ilé ẹlòmíì. Èmi ò mọ bí wàhálà ṣe wá pọ̀, tí wọ́n wá àtúmọ̀ sọ̀rọ̀ náà. Àbáwọn obìnrin kò tiẹ̀ kí tó di pé mo blọọkì àwọn kan, àwọn obìnrin tó tún jóbìnrin àníkan dé lọ́jọ́ kan, ó ní kí ló tiẹ̀ sọ fún mi náà, mẹ́sẹ̀jì yẹn mo screenshot ẹ̀. Ó ní bójú rẹ̀ ṣe dúdú, ó ní bójú mi ṣe dúdú ní ìwà inú mi dúdú, èmi olójú kúnnúkúnnú yìí. Ọkọ yín kó lọ mú ọkọ ẹ wá kájọ dó sẹ́gbàrà, mi ò rò pé ó rí nǹkan ṣe lórílẹ̀ àlàyé. We are telling you people not to destroy Yoruba land. Ṣẹ́rí revolution tí wọ́n ń pariwo pé revolution máa ṣẹlẹ̀, ìjà ẹ̀sìn máa ṣẹlẹ̀, ìjà ẹ̀sìn ò lè ṣẹlẹ̀. Revolution ò lè ṣẹlẹ̀, ìjà ẹ̀sìn ló lè dàlúrú. Because wọn ò ní wá ara wọn jìnnà, Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ̀sìn mẹ́ta péré ni gbogbo wa ṣe ń bí o, ẹ̀sìn mẹ́ta, Muslim, Christian and ìṣẹ̀ṣe. Àwọn ẹ̀sìn wà ń lu ìtẹ́ ẹ̀mọ́ o, ẹ̀káńkà wà bẹ́ẹ̀ o. Àwọn kàríkàṣínà àbí kí ni wọ́n ń pè tí wọ́n mú wá láti India wà bẹ́ẹ̀ o, tí wọ́n ń lọ káàkiri o, àwọn ẹ̀sìn lóríṣiríṣiríṣiríṣi o. Now nígbà tí wọ́n wá mú wá fún wa yẹn, tí gbogbo wa wá ń gbà sọ́tún, tá ń gbà sósì, tá ń gbà sọ́tún, tá ń gbà sósì, sorry, láàrin èmi àti yín, tá ń gbà sọ́tún, tá ń gbà sósì, láàrin èmi àti yín, ẹ̀sìn mẹ́ta la lè control ara wa lé lórí o. Ẹ jọ̀ọ́, àwọn country tí wọ́n wá ní ẹ̀sìn tó ń lọ sí bí 50 something kan láàrin ara wọn, tó dẹ̀ bára wọn jà. Ẹ sọ ibi tí Igbo ti jáde tí wọ́n ti ń ṣe ọ̀dọ̀ táwọn ọmọ Yorùbá ń ṣe. Ẹ sọ ibi tí Hausa ti jáde tí wọ́n ti ń ṣe ọ̀dọ̀ táwọn kìíní ṣe. Ẹ wá jáde, ẹ wá sọ gbogbo ẹ̀ di gbàgàgàgàgàgàgà.
wọ́n wá ń gbé ọmọ yẹn padà sí prison gbogbo wọn wá hó dé bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó gbogbo ẹran léyà tó fẹ́ pa lọ́dún yìí dé láti north. I don't just understand. Mo wá sọ wípé èmi ni mo jáde tí mo sọ wípé ẹ má bínú ẹ dáríjì o. Ìgbà tí mo dẹ̀ sọ mí mọ̀ pé wọ́n ń sọ bẹ́ẹ̀ pé ẹ dáríjì ẹ̀yin bàbá wa o, ọ̀tọ̀ làwọn tá a bẹ̀ ọ̀tọ̀ làwọn tó fò wá. Mo dẹ̀ gba ayé mi padà, ayé tí mo fi bẹ̀ yín mo dẹ̀ gba nǹkan mi padà. Ṣé ni mo ṣẹ̀yìn ni mi ò ní problem pẹ̀lú yín? Mo bọ́ síbi mo bẹ̀ ni, mò ń sọ̀rọ̀ nípa ayé. Ẹ̀ẹ́dẹ̀ lè ní kí n má sọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá o. Kò possible àfi tó yẹ pé ṣe lẹ yí ọ̀dẹ́ ní ìtẹ́sọ́ di yín mi ní àbí tápà. Bọ̀tá ń jẹ́ pé ilẹ̀ Yorùbá ìjọba gan mọ̀ ẹ lọ gbé gbogbo fídíò mi kẹ́ play ẹ̀ fáwọn ìjọba. Wọ́n mọ̀ pé mò ń jà fún peace ni. You people should not cause problem in this Yoruba land. Tó bá dẹ̀ jẹ́ wípé bóyá pé pààtì ibẹ̀ yẹn kò sí nínú ìran Yorùbá kí ìjọba bá wa fún gbogbo ilẹ̀ òkè ọya kọ́ lọ fún Ọlọ́run kan kú omi so kí gbogbo ẹ̀tẹ́ dẹ̀ gé kábẹ̀ wà lálàáfíà ká máa gbé kí mùsùlùmí rí kìrìsìtẹ́nì kákìrà wa kí kìrìsìtẹ́nì bóyá lẹ mọ̀ wípé ọ̀tẹ̀ ti wà nígboro gan ṣáájú gbogbo ẹ̀yin ìlú tó kù ẹ̀sà ẹ jẹ́ lọ múra because ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀mú fọlọ́ ṣẹ̀rí ẹ̀sìn ti bàjẹ́ o gbogbo ìrìn àjò ẹ̀sìn ó ti bàjẹ́ tọ́pátá. Tó bá jẹ́ pé òkè o ìrìn àjò yìí o ìlú yìí ò sí nínú ilẹ̀ Yorùbá o Ọlọ́run ká ní mo jẹ́ president ni àbí tẹ́ pé Odùduwà lè padà wá ni ṣé ló yẹ kó wá bá a sọ fún wọn pé a fún yín ẹ má pè níbẹ̀ mọ́ táìpé yẹn gangan ni problem wọ́n lè fi boundary sí ẹ lè kọjá wá àwọn náà dẹ̀ lè kọjá lọ sọ́hùn wàhálà ṣe wá pọ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀jọ́ tó Ọlọ́run kẹ́ jẹ́ kó gógó mí nílẹ̀ Yorùbá ilé agbébélì jáde tẹ́lẹ̀ bá gbé nǹkan kan ẹ̀sà nǹkan kan tiẹ̀ wá ṣẹlẹ̀ débi pé tí mo ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ ló máa jẹ́ kí ṣẹ́rí tí kí nìyẹn ti lè affect gbogbo àwọn àgbàlagbà nínú ẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ó ti affect gbogbo àgbàlá yìí gbogbo Nàìjíríà ló ti affect èmi ẹ̀yin ẹ̀sà tẹ́lómi bá jáde ní ìsìn tó bá lè support ìwà pé kí lu ìbàjẹ́ kọ́ mọ́ kí wàhálà ṣáà máa wà kọ́ mọ́ tó bá lè support wọn ẹ̀ máa gbọ́ pé ó soríire ìránṣẹ́ Ọlọ́run gidi ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run gbà fún tó bá máa padà sọ́dọ̀ àwa táwọn fẹ́ láti jáde ilẹ̀ Yorùbá wọ́n ní kì í ṣerú àwọn eléyìí o àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn eléyìí kẹ̀ àwọn aláfọ̀ṣẹ́ àwọn oníkìníkan kìnìkan àwọn onígbà àwọn aláwọ̀ Ọlọ́run ló yọ ẹnìkan ní wípé mi ò lọ́gbẹ̀ èmi àti ẹ ti di ọ̀rẹ́ sìn because á mú mi débi tí mo ti lọ gbà fọṣẹ́ ó tún gbé fọ́tò sílẹ̀ fídíò yẹn wà lọ́wọ́ mi dọ̀la kó delete ẹ̀ times 1 million kò lè delete ẹ̀ lọ́dọ̀ ọ̀nà mẹ́ta mo gbé sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìgbà tó ṣe program wọ 3 minutes 16 seconds ọ̀rọ̀ mi tó sọ bẹ́ẹ̀ mo bá jọ́ tiẹ̀ ìgbà tó ṣe program wọ 8 minutes 27 seconds ọ̀rọ̀ mi tó sọ bẹ́ẹ̀ mo bá kọ́lẹ̀ ìgbà tó ṣe program wọ 19 minutes 4 seconds ọ̀rọ̀ mi tó tún sọ bẹ́ẹ̀ mo bá kọ́lẹ̀ ń bẹ̀. So kémi náà wá dìde kí n lọ gbé yẹn tí n bá gbé mọ́kàn máa fi lákàlàkà kiri ni máa fi lákàlàkà kiri because á mú mi dé ibi tí mo ti gba àfọ̀ṣẹ yẹn á dẹ̀ mú mi dé inú church níbi tí mo gbé àfọ̀ṣẹ yẹn sí àwọn ìlú á dẹ̀ wá bá wa dá sí. What is all this nonsense? ẹ lọ gbogbo àwọn tó ń jà kiri yìí sir I have a church a cathedral tọ́lọ́run tí ọwọ́ wa dálẹ̀ is a big everything gbogbo tó wà ń bẹ̀ kì í ṣe kékeré so àmúdẹ̀ ń jáde mo sọ fún yín pé pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹbí àti orílẹ̀-èdè Yorùbá ò gbọ́dọ̀ ìpínlẹ̀ Òde àbí kí ló ti pè kò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ you are telling me I don't know what I'm saying tí wọ́n là bá bẹ́ sílẹ̀ mùsùlùmí ilé bàbá mi lásán pẹ̀lú kìrìsìtẹ́nì ilé bàbá tílẹ̀ bá balẹ̀ táwa fúnra wa bá bẹ̀rẹ̀ ogun nínú ilé ara wa kọ́ mọ̀ èyí tí ì kọ́ gbogbo ayé gan ogun ò tí ì lè tán ká tó sọ pé ilé ẹlòmíì ká tó sọ pé ilé igbá ká tó sọ pé ilé ọ̀hún ẹ wá sọ wípé tẹ́lẹ̀ bá máa jáde wọ́n máa tẹ́ bá lọ wo comment section pé àwọn program ẹ máa rí alájà tẹ́ bá láwọn tọ́jọ́ ń sọ̀rọ̀ alájà alájì. So ẹ wá sọ fún mi pé mi ò mọ ohun tí mò ń sọ ẹ lọ bèrè gbogbo anniversary tí n bá ṣe ìyá mi mùsùlùmí ni o tó bá ti dé báyìí iwájú ló máa jókòó sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Iwájú ló máa jókòó sí she's my mom. bó ṣe wọ́n máa ń bẹ̀ ń gbà mí ìnira lọ́wọ́ lọ mo ti bẹ̀rẹ̀ kó lọ ṣọ́ọ̀ṣì títí ìgbà tí wọ́n ní yín mi nú jàre yẹ máa lọ mọ́ṣáláṣí mi àwọn alásàlátù mi ń wá mi kíníkan ìgbà tó dẹ̀ ní àwọn alásàlátù ń wá òun then what next? Julius ìgbà wo ni wọ́n gba program? ẹni pẹ́ gba program. mi ni pẹ́ gbà mo mọ ó ti rẹ̀ ó rẹ̀ mí gan
mo fọlọ́ ń ṣẹ̀rí mi tí sún ní 2 hours báyìí mo ń bọ̀ máa gbà ń sìn báwo máa mi ní pẹ́ parí program. So nígbà tá a bá wá dojú kọra wa tá à ń bára wa fà sáwọn àbúrò mo fẹ́ bájà ọmọ Tọ́lá Kudirat ẹni tí mo nífẹ̀ẹ́ bàjẹ́ ọmọ ìyàwó mọ́ mi ni o. My father has 3 wives but first born kejì tó jẹ́ mọ́ Tọ́lá Kudirat mo like ẹ̀ bàjẹ́. Likewise Risikat mo like wọn Risikat Abẹ́ní gbogbo wọn ìjà sísá ní gbogbo wọn Kàfáyà wà ń bẹ̀ Ṣàdíà wà ń bẹ̀ Mèmúnà tún wà ń bẹ̀ gbogbo wọn pátápátá tó bá dé báyìí àtàwọn àbúrò mi tó jẹ́ ọkùnrin tẹ̀síbá máa wà lọ́rùn wọn Assis gbogbo wọn Toyib like that. Likewise we have gbogbo wọn wà ń bẹ̀ o àwọn àbúrò mi wà ń bẹ̀ lọ́tún lọ́sì so ẹ wá ní kí wàhálà wa lọ ṣẹlẹ̀ ẹ fọmọlọmọlẹ ẹjọ́ kó máa lọ ní ẹ̀ náà ẹjọ́ tí wà lọ́dọ̀ ẹjọ́ ìjọba there is nothing we can do. Ẹ lọ́wọ́ ló gba àwọn èèyàn tó ti ń jáde kúrò nínú Islam kò sóhun tẹ́lẹ̀ fi pè wọ́n padà mọ́ mi ìwà lè sọ o bí wọ́n ti bá lọ wá àwọn èèyàn pé wọ́n máa kọ́lé fún gbogbo wọn lọ́wọ́ lè fi padà o. There are a lot of people tó ti left. There are a lot of people tó ti left. Ọmọ tani Ọlọ́run wá di professional ẹ mọ̀ pé bàtó ṣe freedom ọmọ tẹ́ máa mọ ṣẹ́jọ́ ọ̀gá ẹ̀ lọ. Ọmọ yín náà ló kọ́ wọn bí wọ́n ṣe ń búyàn ọmọ yín náà ló jẹ́ kó yé wọn pé wọ́n máa ń fa àwọn bàbá tayín o. Àwọn ọmọ yín náà ló jẹ́ kó yé nígbà tí ṣe ń sọ̀rọ̀ yín ṣe bí ó gbọ́dọ̀ ṣe ń lọ mùsùlùmí àti mùsùlùmí tuntun ti ń jà wọ́n ń ta síra wọn wọ́n ń ta síra ṣé bẹ́ẹ̀ náà ni mi ò sọ̀rọ̀ ni. So ṣé kí ló ṣe pọ́kọ ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni mo kìrìsìtánì àti ìgbà táwọn bàbá wa tí kérúbù jáde sí rìdíìmù ìjọ sí bẹ́ẹ̀ náà mo jáde nìyẹn ẹ má dájá ẹ̀sìn lẹ̀. Àwọn tó jẹ́ mùsùlùmí gidi tí jẹ́ mùsùlùmí gidi ẹ lè gbọ́ ọ̀rọ̀ kan ṣo lẹ́nu wọn ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Àwọn tó jẹ́ oníwàhálà yìí náà àwọn náà ni wàhálà ti pọ̀ jù dojúrú kò yé wa mọ́. That is the reason why ni mo fi bẹ̀ wá pé Yorùbá ilẹ̀ Yorùbá ni ká gbéga o ẹ wo mi ń ṣọmọ Saudi o mi ń ṣọmọ Jerusalem o mi ń ṣọmọ Israel o béèyàn rìnrìn àjò lọ Jerusalem lẹ́nu ó lọ mọ̀lú lásán ni mo ń tẹnu mọ́ o mo fi títóbi Ọlọ́run ṣẹ̀rí nǹkan ló prove pé èmi àti ẹ̀ níbo pé kíní mi ń ṣe ọmọ Egypt o mi ń ṣe ọmọ Nazareti o Jésù Kristi ni ọmọ Nazareti o ọmọ Yorùbá ọmọ Ṣàgámù orí Ṣàgámù ẹwà ọmọ ìlúkú mẹ́dọ́ ọmọ àfẹlẹ̀ jáde láti bí mi o tí n bá wá gba ẹ̀sìn so tílú mi ò bá tọ́ mi dàgbà Ọlọ́run gan fúnra ẹ̀ gan mọ̀ náà ìgbà tí mo ti jáde nílẹ̀ Ìjẹ̀bú ló ti mọ̀ pé òun máa lò mí náà sókè wá jáde ìkẹ̀yìnsílẹ̀ Ìjẹ̀bú mi gan ìparun ni fún mi àti èmi àti Bíbélì tí mo gbé sọ́wọ́ gbàgbé ẹ̀ mi ò mọ Bíbélì tí mo lè gbé sọ́wọ́ tó lè sọ pé kí n gbàgbé ìran mi àwọn ìmúfi Bíbélì mi èmi ni mo ní ṣebí mi ni mo ń lọ ọ̀run jẹ́ kí mi lọ ọ̀run ó wá jẹ́ pé torí pé mo fẹ́ràn ilẹ̀ mi lẹ́sọ̀ believe pé mo kó ilẹ̀ Yorùbá mọ́ Bíbélì ó yẹ kí n gbàgbé ẹ̀ ní Bíbélì bóyá wo bí Joseph tí wọ́n sọ mí orúkọ ìsàmì ni o Ọládìméjì Ọlámilékan gangan ni wọ́n sọ mí o ẹ lọ sí lọ́dọ̀ fún síbi tí n bá ti preach pé kọ́ kẹ́yìn sẹ́bí nínú wọn àkílódé ganan wàhálà yìí ti pọ̀ jù náà wàhálà yìí ti pọ̀ jù náà so that is the reason why always nínú ìrìn àjò kò sóhun tẹ́ ẹ lè sọ ẹ sọ di ọ̀tún láwọn mílíọ̀n ṣẹlẹ̀ ẹni tí ò bá fẹ́ ẹni tí ò bá kí ń gbọ́ ìbáwí ó ní problem àìráyè ni ká ní mo ráyè ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn yìí mo tún ti kúrò lọ Abẹ́òkúta mo ń bá yín sọ̀rọ̀ ń sìn ẹ̀ so ìrìn àjò mi kò jẹ́ kí n ráyè fún yín láyè tí má ti dé tẹ̀rù mi lálẹ́ màá wá yànnà náà gbogbo ẹ̀ ẹni tó yẹ kó gbọ́ torí ẹ̀ máa sọ torí ẹ̀ fún ṣe bí Bíbélì ni is this not the Bible? Ó ní lámà kọ́ tẹ̀ ká tó tẹ̀ lọ́rin ẹ ṣe má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ ṣe má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ bá má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ìran bàbá wa Yorùbá tó ti lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sunkún sínú ni wọ́n máa sunkún sínú wípé sáwọn ọmọlábí agbóko olóko ga jókòó bàbá tiẹ̀ lọ ok ṣe ti gbọ́ sáà tẹ́ bá ń gbọ́ mi ẹjọ́ ẹni ẹ̀ ń gbọ́ mi dáadáa ní ìmọ̀ bóyá ṣe sáǹdì ẹ ti clear padà hello ẹni kọ́kọ́ jẹ́ kí n mọ̀ bóyá sáǹdì yẹn ti clear mo fẹ́ mọ̀ bóyá sáǹdì yẹn ti clear ni o
Hello. Thank you very much. Èmi ò mọ ibi tí ènìyàn máa, mi ò fẹ́ mọ ibi tí ẹ ti lọ, ẹ lọ mú anybody wá from anywhere, ẹ jẹ́ lọ gbọ́ níwàásù yẹn wá. Má lọ síbi ẹbí mi rárá, má lọ síbi kí ló ti ń pè ìṣe ọmọ Yorùbá mi, má lọ bẹ̀ rárá o, má lọ bẹ̀, má ta apá ẹ̀ rárá, fi mí lẹ̀. Bàbá mi, ẹ sà, ẹ fi lẹ̀ pẹ̀lú mi, gbogbo àwọn àbúrò mi, ẹ fi lẹ̀ pẹ̀lú mi, everybody ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú mi. Ṣé rí gbogbo ẹ̀yin tá ń gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́ Kùránì, ẹ̀yin tá ń gbé Kùránì sẹ́gbẹ̀ẹ́ Bíbélì, tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ fẹ́ sọmọ́, ẹ tí ẹ̀ kọ́kọ́ lọ clear àwọn ènìyàn family ti yín náà, ẹlẹ́bọ family yín lọ pè wọ́n jáde. Èyí tí gbogbo ẹbí yín ò mọ̀ gan, ẹbí ẹlòmíì torí pé ó gba ẹ̀sìn, ẹbí ẹlòmíì ò mọ̀ ibi tó há sí mọ́. Ọjọ́ tí wọ́n dẹ̀ máa rí báyìí, báàgì ni wọ́n rí lọ́wọ́ ẹ̀ pẹ̀lú Bíbélì tó ń ṣe eré ara kiri ẹgbẹ́ títì tó lóun ṣe yìn rere, ó sáfẹ́ bí ó di alárìn kiri. Ọjọ́ tó máa rí ẹlòmíì wọ́n kọ̀ bẹ̀rẹ̀ tó ń rìn kiri ni tí ṣòkòtò ẹ̀ ń fò sófésófé tó láwọn ń ṣe kíní kiri. Òòjọ́ náà kan kínú ẹbí ẹ dùn wípé ọmọ wa lélẹ́yìí, pásítọ̀ ọmọ wa, wòlíì ọmọ wa, ó gba wòlíì, gbogbo ẹbí wa ń gbé ẹ ṣépè. Ó di àfáà, ó sọ ẹbí nù, gbogbo ẹbí wa ń gbé ẹ ṣépè. Ó wá yọra ẹ kúrò nílẹ̀ Yorùbá, táyà pé ṣé wọ́n lọ fi láti kọ́ kíni ni, tí wọ́n lọ fi láti kọ́ èdè Bíbélì, tí wọ́n lọ fi Hebrew kọ́kọ́, tẹ́lẹ̀ tí mo ṣe máa lọ mọ́ kárátá kí n tó mọ̀ ni, wọ́n máa di ẹ̀sìn wọn mú ni o. Torí ohun tí mi ò kà kó yé mi, ẹni expect kí n máa gbé kiri, torí pé mo kà ó yé mi dáadáa. Ibi tí Yorùbá àbá ti yé mi, màá bọ́ sínú English àtúmọ̀ ẹ̀ fún mi, tí English ẹ̀ báyìí màá bọ́ sínú Yorùbá àtúmọ̀ ẹ̀ fún mi, ẹ̀ wá lọ gbé mọ́ kárátá àti Hebrew àti kìnìún wa, ẹ̀ wá máa sọ fún mi pé kí wọ́n máa lọ. Ṣé bí ohun tí mo kà ní tí bá ti kà tí ò bá yọ, màá gbé fáwọn ẹbí mi pé ẹ̀yin náà ẹ̀ka. Ṣé ìgbà tẹ́lẹ̀ nìkan bá lọ mọ́ kárátá, táwọn ẹbí mi tó kù lọ mọ́ kárátá, at the end of the day, ṣé wọn ò ní sọ pé ohun tí mò ń sọ ìwíkúwìí tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wá wí. Ẹ má sọ ẹbí nù, ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Yorùbá tí n bá ń tún lé ayé mi bọ̀ lọ́rùn o, tẹ́ pé wọ́n ń tún ènìyàn dá, irọ́ Yorùbá ní kó dá mi sí o. Àwọn tó ń ṣọ̀tẹ̀ ló ń ṣọ̀tẹ̀ o, Yorùbá dá, Yorùbá gbádùn gan. Ìfà tí n bá tún bọ̀ Ìjẹ̀bú yẹn gangan, torí Ìjẹ̀bú yẹn ó ti wà nínú mẹ́ra àtẹ̀jẹ̀ mi. Ìlú Ṣàgámù ni mo ti yàpá lé, ìlú Ṣàgámù ni mo ti, ọmọ olóró ni mi, ìlú Ṣàgámù ni mo ti ṣe, kí náà ti ń pè ẹgbẹ́ kan tí mo fẹ́ dárúkọ kí n tó jáde kúrò nínú ẹ̀. Ìlú Ṣàgámù ti ṣe everything, ìlú Ṣàgámù ti gbaṣẹ́ ìránṣẹ́, ẹ wo ìtìjú yẹn tí màá máa ṣe evangelism láàrin ọjà, tí màá máa ṣe evangelism street to street. The same ìlú Ṣàgámù lọ́mọ́run ti lò mí, ìlú Ṣàgámù náà lolúwa ti fún mi ní iyì mi, kólúwa tó rán mi padà. Òun yà máa lọ sílùú tí mo rán ẹ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ìpánlé gbogbo nǹkan tí mo ṣe pátá, ìlú Ṣàgámù lolúwa ti bá mi clear. Ọlọ́run dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìran mi gan. Àlàáfíà Ọlọ́run á máa bá a gbé. God bless you all. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.